أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. السلام عليكم ورحمة الله وبركاته. Akí ẹ̀yin èèyàn wa lẹ́ẹ̀kan sí kí Ọlọ́run ọba kí ó gba àwọn ìbádà wa kí ó gba àwọn pẹpẹ fúru wa nínú oṣù yìí àtàwọn tá a ti ṣe sẹ́yìn àtàwọn tá a tún máa ṣe nígbà tí oṣù yìí tí ó bá dágbére kí Ọlọ́run ọba kí ó gba ìgbìyànjú ẹnìkọ̀ọ̀kan wa. Ohun tí a máa gbéyẹ̀wò lásìkò yìí òun náà ní pàápàá Lailatul Qadr báwo ló ti ṣe rí gan-an. Bá a bá gbàgbé ìbánisọ̀rọ̀ wa lánàá ó ń tọ́ka sí ohun tá à ń pè ní itikaf. Nípasẹ̀ itikaf òun náà ni a fi ṣe ojú kòkòrò àti rí Lailatul Qadr. Lailatul Qadr òun náà ni òru kádàrá, òru abiyì, òru iyì, òru àpọ́nlé, òru ìgbéga. Oríṣiríṣi ìtumọ̀ tí orúkọ yìí tí ó ní rèé. Ìtumọ̀ súrà tí a kà yìí òun náà ni pé ní orúkọ Allah olóore ọ̀fẹ́ aláàánú jùlọ dájúdájú a sọ̀ kalẹ̀ ní òru abiyì náà. Kí ni yóò mú ọmọ òru abiyì náà? Òru abiyì náà dára ju ẹgbẹ̀rún oṣù lọ. Àwọn màláíkà àti ẹ̀mí máa ń sọ̀kalẹ̀ nínú rẹ̀ pẹ̀lú àṣẹ olúwa wọn pẹ̀lú gbogbo àlámọ̀rí àlàáfíà. Bẹ́ẹ̀ ni yóò rí títí ilẹ̀ yóò fi di àfẹ̀mọ́jú. Nígbàtí asa Khalifatul Masih ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń ṣàlàyé àyà ẹlẹ́ẹ̀kejì nínú súrà tí a kà yìí, wọ́n ṣàlàyé wọn ní a sọ̀ kalẹ̀ ní òru abiyì àbí òru kádàrá. Kí la sọ̀ kalẹ̀ ń bẹ̀? Al-Qur'ani òní tí a sọ̀ kalẹ̀ ní àsìkò tí a kádàrá àlámọ̀rí ọmọ ẹ̀dá èèyàn nígbà tí ọjọ́ iwájú ilé ayé tí a pinnu rẹ̀ báwo òun náà ni ó ṣe rí nígbà tí a ṣe àgbékalẹ̀ gbogbo ìlànà tí ọmọ ẹ̀dá ènìyàn yóò máa tẹ̀lé títí al-qiyamu fi dé. Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n fún wa ní oríṣiríṣi ìtọ́ni nípa pàtàkì òru Lailatul Qadr àti bí a ṣe lè kó àwọn ìbùkún rẹ̀ mọ́ra. Bí àpẹẹrẹ àrọ́bá kan sọ pé ana aishata radiyallahu anha anna rasulallahi sallallahu alayhi wa sallam qal taharraw Lailatul Qadr fil witri min al-ashr al-awakhir min ramadana. Afata Aisha wọ́n ní Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n ní bí ẹ bá ń wá òru Lailatul Qadr ẹ máa wá ní àwọn òru tí ó ṣe pín sí méjì ní àwọn ọjọ́ tó kàn Ramadan. Àrọ́bá yìí wà nínú Sahih Bukhari. Bákan náà Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n wá kọ́ wa ní àdúà tá a lè máa ṣe nínú lásìkò tí a bá wà ní àwọn òru tó kàn pàápàá bàbá láǹfààní sí Lailatul Qadr. Àrọ́bá yẹn náà ló tó kà pé Hazrat Aisha wọ́n ní mú bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam léèrè pé ẹ dákun ẹ là ń lọ́yẹ̀ bí n bá láǹfààní láti ṣe ìdámọ̀ Lailatul Qadr àbí bí n bá rí Lailatul Qadr kí ni àdúà tí kì í fi bẹ Ọlọ́run ọba. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tó bá ti rí ìwọ máa wí pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. Ìwọ Allah ọba pẹ̀ṣẹ̀rẹ́ ni ọ́ ó sì fẹ́ràn láti máa pẹ̀ṣẹ̀rẹ́ dákunjọ́ jàre pa àwọn ẹ̀ṣẹ̀ mi rẹ́. Àrọ́bá yìí ó wà nínú àkójọ ti Tirmidhi. Bákan náà ìbùkún Lailatul Qadr ó pọ̀ bẹ́ẹ̀ gẹ́ tó yẹ pé àrọ́bá mi tó ṣàlàyé rẹ̀ fún wa
أني عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. Hazrat Abu Huraira wọ́n ní Ànábì wasallam sọ wípé ẹnikẹ́ni tó bá dìde fún ìjọsìn ní òru Lailatul Qadr pẹ̀lú ìgbàgbọ́ èyí tó jíire àti ìrètí pé òun ó rí ẹ̀san gbà láti ọ̀dọ̀ Ọlọ́run Ọba, irú onítọ̀hún gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá tó ti dá òun náà ní àforí rẹ̀ jìn. Eléyìí náà wà nínú àkójọ Sahih Bukhari. Ẹ̀yin ara wa Hazrat Khalifat Masih lẹ́ẹ̀karùn-ún kí Ọlọ́run Ọba kí ó máa kún wọn lọ́wọ́ kó sì máa ṣe onígbọ̀wọ́ wọn. Wọ́n ṣàlàyé lóríṣiríṣi nípa Lailatul Qadr. Lára àwọn àlàyé náà òní wọ́n ti sọ pé àwọn ọjọ́ tí a lè bá Lailatul Qadr pàdé ó takora wọn látinú àwọn àlàyé táwọn onímọ̀ tí wọ́n ṣe látinú àwọn àrọ́bá. Wọ́n ní àwọn kan sọ pé òru Lailatul Qadr òru ọjọ́ 21 ni, wọ́n láwọn kan sọ pé òru ọjọ́ 23 ni, nígbà táwọn kan sì sọ pé òru ọjọ́ 27 ni. Àmọ́ àwọn àrọ́bá wọ̀nyí pátápátá bí a bá wò wọ́n àárín ọjọ́ 10 tó kàn nínú oṣù Ramadan òun náà làwọn òwú yìí ṣì wà síbẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a fún wọn ní ìmọ̀ wípé ọjọ́ báyìí pàtó òun náà ni kí olùgbàgbọ́ òdodo kí ó máa retí àti ṣe ìbápàdé gbígbà àdúrà rẹ̀ tá à ń pè ní Lailatul Qadr. Àmọ́ àwọn àrọ́bá lóríṣiríṣi wọ́n sọ fún wa pé ọjọ́ yìí pàtó ó padà wádìí tó sá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àrọ́bá. Wọ́n nígbà tí Ọlọ́run bá ṣe payá ọjọ́ yìí fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n dìde láti sọ fún gbogbo àwọn mùsùlùmí, àmọ́ bí wọ́n ṣe ń lọ lọ́nà òun náà ni wọ́n ṣe àbápàdé àwọn mùsùlùmí méjì kan tí wọ́n ń tàpóró gan láàrin ara wọn. Ànábì wa Muhammad sallam wọn sì ní fi wọ́n sílẹ̀ láì má wá àlàáfíà láàrin wọn. Ibi wọ́n ti ń ṣe léyìí òun náà ni ọjọ́ yìí ń ló ti sá fún wọn tí wọ́n rántí rẹ̀ mọ́. Hazrat Muslih Maud radiyallahu anhu wọ́n wá ṣàlàyé pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní wọn gbàgbé ọjọ́ yìí nìkan, wọ́n ní ó wu Ọlọ́run Ọba òun náà ni ó mú ìmọ̀ rẹ̀ kúrò nínú ọkàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Nípa bẹ́ẹ̀ kí àwa fúnra wa káwá ṣakitiyan láti wá ọjọ́ yìí ní àwọn òru èyí tí ó jẹ́ ìlólòdí nínú àwọn òru tó kàn nínú oṣù Ramadan. Ọ̀rọ̀ Hazrat Khalifat Masih yìí ó wà nínú khutbah Juma tí wọ́n ṣe ní ọjọ́ 25 oṣù keje ọdún 2014. Hazrat Khalifat Masih wọ́n tún tẹ̀síwájú nínú khutbah míì, wọ́n ní Ọlọ́run bá ò fẹ́ ká sọ òru náà di òru tí a máa dáyàn tí a sì máa gbàgbé àwọn òru tó kù tá à ní ṣe ìjọsìn. Hazrat Khalifat Masih wọ́n tún ṣe lálàyé pé Hazrat Imam Mahdi alayhi salam ńgbà tí wọ́n ń ṣàlàyé tí ń jẹ́ Lailatul Qadr wọ́n ní ọ̀nà mẹ́ta òun náà ló lè pín sí. Àkọ́kọ́ òun náà ni òru abiyì tí inú oṣù Ramadan. Ẹlẹ́ẹ̀kejì irú òru bẹ́ẹ̀ òun náà ni òru èyí tí Ọlọ́run Ọba kọ sí ẹ̀dá ènìyàn kan tí ó máa gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run Ọba. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni òru ni tí ẹ̀dá ènìyàn kan pàtó tí ó rí ìtají nínú oorun tó ti ń sùn tó sì wá di ẹni Ọlọ́run Ọba pátápátá tí ìgbàgbọ́ rẹ̀ nínú Ọlọ́run tó sì wá jí pépé padà. Àlàyé yìí ó wà nínú khutbah Juma tí Hazrat Khalifat Masih ṣe ọjọ́ 10 oṣù keje ọdún 2015. Ní ìtẹ̀síwájú Hazrat Khalifat Masih wọ́n tún ṣàlàyé pé olùgbàgbọ́ òdodo a máa ń fún ní àǹfààní àti rí Lailatul Qadr tí ìgbé ayé rẹ̀ yálà ọkùnrin àti obìnrin ìgbé ayé rẹ̀ nípa tẹ̀mí tí ó sì wá dàgbàsókè sí tí ayé rẹ̀ nípa ti ìwà náà tí ó sì yí padà ní dáadáa. Wọ́n wá ní ẹnikẹ́ni tí ó bá láǹfààní sí Lailatul Qadr ó láǹfààní sí nítorí ìbùkún Ọlọ́run Ọba tí a mọ̀ọ́mọ̀ fún tí a mọ̀ọ́mọ̀ jogún rẹ̀ fún ni. Nípa bẹ́ẹ̀ àǹfààní yìí ó gbọ́dọ̀ tẹ̀síwájú láti máa lò ó kí ìyẹ̀mí ìsúnmọ́ Ọlọ́run Ọba rẹ̀ kí ó lè máa dàgbà sí ìjọsìn onítọ̀hún nínú irú òru bẹ́ẹ̀ ó máa dára ju 1000 oṣù lọ gẹ́gẹ́ bí Al-Qur'ani ṣe wí. Wọ́n wá ṣàlàyé nínú òǹkà wọn ní 1000 oṣù tí Al-Qur'ani tọ́ka sí yìí àpapọ̀ rẹ̀ ó jẹ́ ọdún 63. Eléyìí ń túmọ̀ sí pé ó díndín ìgbésí ayé ẹ̀dá òun náà ni eléyìí ń tọ́ka sí. Gbogbo àdúrà èyí tá à ń ṣe kì í kú ṣe gbogbo ẹ̀ náà òun náà ni ó kúkú rí ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba. Àwọn ìrun tá à ń kí àwọn àwẹ̀ tá à ń gbà gbogbo náà kan òun náà ni wọ́n kúkú dáadáa náà táwa ní ìfọwọ́sọ̀yà wípé wọ́n rí ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba.
àmọ́ òru ẹyọ kan tí Ọlọ́run bá yọ̀ǹda fún èèyàn yìí ó máa kó gbogbo àìdá èyí tí ti ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á kó kúrò nítorí pé òru yìí àwọn màláíkà wọ́n á sọ̀kalẹ̀ lórí ìgbésí ayé ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n á sì mú ìgbésí ayé dáadáa wọ́n á mú padà fún un á sì wá di ẹni tó ní ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run ọba nígbà tó wá di òru yìí ìjọsìn òru ọjọ́ kan á sì wá dáa ju gbogbo ìjọsìn èyí tá a ti ń ṣe bọ̀ láti ẹ̀yìn wá tàbí tá a tó máa ṣe nítorí pé onítọ̀hún á ti yí padà di ẹ̀dá ọ̀tun olùgbàgbọ́ òdodo tó bá wá kíyèsí léyìí á wá máa tẹ̀síwájú á máa dàgbàsókè sí nípa tẹ̀mí ó ṣe pàtàkì láti sọ fún wa pé Hazrat Khalifatul Masih ayyadahu ta'ala bin-Nazr al-Aziz wọ́n ṣàlàyé fún wa wọ́n ní Lailatul Qadri ọdọọdún òun náà ni a máa ń yọ̀ǹda rẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo láti jẹ́ kí ohun tí Islam torí ẹ̀ wá sílé ayé láti lè jẹ́ kí ó gbégbá orókè nítorí pé ẹnì kankan nínú àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá ti láǹfààní sí Lailatul Qadri látara wọn Islam ó máa dàgbàsókè Islam ó sì máa rí iṣẹ́ tí a gbé kalẹ̀ fún un á sì máa rí iṣẹ́ nígbà tá a bá láǹfààní sóòrù Lailatul Qadri yìí ojúṣe wa wá ni láti máa ṣàdúà kíkankíkan wípé ohun tí Ọlọ́run bá torí ẹ̀ gbé Islam Ahmadiyya kalẹ̀ sí ilé ayé kí Ọlọ́run bá kó lè jẹ́ kí ó rí iṣẹ́ náà ṣe kí ẹnì kankan wa kí a gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ẹ̀mí ìsúnmọ́ Ọlọ́run bá wa kí ó máa dàgbàsókè sí kó lè dé ògóńgó eléyìí ni Ọlọ́run bá ń fi Lailatul Qadri rán wa létí rẹ̀ ní ọdọọdún ní pàtàkì jùlọ Hazrat Khalifatul Masih ayyadahu ta'ala bin-Nazr al-Aziz wọ́n ní Lailatul Qadri ó dá púpọ̀ lóòótọ́ ó sì ní àǹfààní rẹ̀ àmọ́ kì í ṣe pé àwọn ọjọ́ tó kù kì í ṣe pé wọn ò ní àǹfààní tiwọn tàbí àwọn náà wọn ò pàtàkì àmọ́ òru yìí ó kàn wulẹ̀ wá ṣe àkójọ àǹfààní fún wa láti lò láti ṣe àtúnṣe gbogbo àwọn kùdìẹ̀kudiẹ èyí tó ti wáyé láwọn ogún ọjọ́ tá a ti lò ṣáájú nínú oṣù Ramadan ni ká lè fi ṣe àtúnṣe Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n ní ìrí àforíjì ẹ̀ṣẹ̀ lóru Lailatul Qadri ó ní májẹ̀mú rẹ̀ òun náà sì ni pé ìgbàgbọ́ àti iṣẹ́ rere ó so papọ̀ mọ́ra wọn ni bí ìgbàgbọ́ àti iṣẹ́ rere wa tó bá dé ògóńgó ìgbà náà ni àforíjì ẹ̀ṣẹ̀ wa yóò ṣẹ̀ tó wáyé láti bá wa lè rí àwọn ìbùkún tó wà lóru Lailatul Qadri yálà lẹ́nìkọ̀ọ̀kan àbí ní àpapọ̀ nínú ìjọ mùsùlùmí Ahmadiyya agbọ́dọ̀ jìnnà sí àwọn fàákájà èyí ni ìbára ẹni tàpóró gan agbọ́dọ̀ jìnnà sí gẹ́gẹ́ bí èyí tó wáyé láàrin àwọn mùsùlùmí méjì ni tí Ànábì wa Muhammad sallam tí wọ́n ń wá àlàáfíà láàrin wọn kí èrè àti èso Lailatul Qadri kó bàá lè jábọ́ fún wa jẹ. Bákan náà lára májẹ̀mú tó máa jẹ́ ká rí ìbùkún Lailatul Qadri òun náà ni pé àwọn èrò asán àwọn èròkèrò tí kò ní nǹkan kan ṣe pẹ̀lú Ọlọ́run tàbí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìfẹ́ ọmọ ẹ̀dá ènìyàn ká gbìyànjú láti mú kúrò. Bákan náà àdúrà tí Ànábì wa Muhammad sallam tí wọ́n kọ́ wa wípé kí a máa ṣe ká máa ṣe wọ́n Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni àdúrà yìí ó ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa. Bákan náà àwa wọn ni tí a ní àǹfààní láti ní lọ́kàn wípé kí ìjọ mùsùlùmí Ahmadiyya kó máa dàgbàsókè sí gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Hazrat Imam Mahdi alayhi salam ní àwọn òru wọ̀nyí ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe àdúrà kíkankíkan kí Ọlọ́run ọba kó fún wa ní iṣẹ́ náà ṣe kí ó lè jẹ́ ká ṣe ojúṣe wa fún ìdàgbàsókè ìjọ kí Ọlọ́run ọba kí ó jọ̀ọ́ jàre kó jẹ́ kí àwọn akitiyan wa ní láti rí òru Lailatul Qadri kó jẹ́ kí ó bọ́ sí wa lọ́wọ́ kí ó jẹ́ kí ó ṣeé ṣe kó sì jẹ́ kí àpẹ̀kun àwọn èèyàn wọn ni tó máa rí àwọn ìbùkún Lailatul Qadri آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته